Ojú pa mí, má ṣe pọ̀ ọ̀rẹ́ mi. Ẹni afẹ́ la mọ̀ tá mẹ́ni tó fẹ́ ni láyé o. Ilé ayé o. Ilé ayé o. Inú bá jẹ́ gbá, ṣé bí mi máa ṣí o. Àrí ń tó wà nù o. Inú ọmọ adarí wúru. Say magical, it's got me thinking of life and the things we do down the sky. Oh, kini won't be this swap. What's the meaning of swap? This got me thinking of life, oh, and the things we do down the sky. Oh, kini won't be this swap. What's the meaning of swap? Yeah. This got me thinking of life and the things we do down the sky. Oh, kini won't be this swap. What's the meaning of swap? It's got me thinking of life and the things we do down the sky. Oh, it won't be this swap. Oh, what's the meaning of swap? Chevy original, like Labuke or Kere. Never original, I'll be talking for the village. Wamu, 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 yeah. Wamu, 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 yeah. So, Bobo no limit to 1 year. And this is the second sitting room looking baby and the last place you need to see. So, shake out the kitchen. Kitchen. So shake out wall. Sorry, kitchen to men by and gone problem by because in me too I don't like cooking. In fact, me o mo bo se ndana e mo just say. Wow. You don't know how to cook. Yes. Show mo pé ọ̀rẹ́ mi àti ẹ ó ń jọra wọn in different ways. How? Because even me, I don't like eating at home. Really? I prefer to do E3 restaurant. Even Mama put at times. Thank God. So I'm telling you. we are the same. Yeah, but to make the matter simpler for you, mo lè gbọ́ ọmọ ọ̀dọ̀ fún ẹ for the time being. Omodo. Yes. For me. Oh, thanks heavens. Yes, in fact. wow, you like it. Thank you so much. I'm really happy. Several times mo ti suggest ọmọ ọ̀dọ̀ fún ìyàwó mi. She refused. Kò fẹ́. I don't know why. That's why. Sekinat. Yes, ma'am. Nice there. Ọmọ olúwo ni ẹ? Ọmọ Ṣakí ni mí, ma. Ṣakí. Bẹ́ẹ̀ ni, ma. Not bad. Ṣó lè ṣe dáadáa? Ọ̀gá, mo máa ń ṣiṣẹ́ gan-an. Ẹ lọ bèrè mi ibi tí mo ti máa ń ṣiṣẹ́ kò sí iṣẹ́ tẹ́ gbé fún mi tí mi ní ṣe, ma. Because ilé tó wà yìí, èmi ò fẹ́yàn tó lazy o. Ẹni tó lè ṣiṣẹ́, tó máa clean everywhere, tó máa gbálẹ̀, tó máa dáná, tó máa clean. Ìyẹn ni mo fẹ́ o. Mi ìfẹ́ yìí tí màá máa pariwo, tí màá máa fẹ́ fún Sekinat. Kí ló tó ṣe fọbọ́? Sekinat kí ló tó ṣe gbálẹ̀? Sekinat kí ló tó ṣe clean table? Torí bí mo ṣe wà, èmi ò fẹ́ ra mi fún wàhálà o. Mo lè ṣe bẹ́ẹ̀ wá pa mi, mo lè ṣiṣẹ́ dáadáa. Mo lè ṣiṣẹ́. Ṣé ó dọ̀tí ṣá? Dọ̀tí kẹ́mi ìdọ̀tí o. Ẹ lọ bèrè mi ní Pélé Wúrà níbi tó ti ń ta búrẹ́dì. Èmi láṣọ mi máa ń mọ́ jù ní ìdọ̀tí ọ̀gá. Torí bá ti ẹ̀dọ̀tí èmi máa lé ẹ̀dà mi o. No, mo jẹ́ ti ṣàlàyé gbogbo specification yẹn fẹ́ tó mú wá. So wọ́n mọ nǹkan tó fẹ́. So I think we can give her a try. Okay. And èwo ni gbogbo lábúlábú tó kó sí? Kí ni gbogbo ilé o náwọn t-shirts? Irú aṣọ tá máa ń wọ̀ lọ́dọ̀ wa lè lóyún. Wọ́n ọ̀dọ̀ yín nìyẹn o. Sórílẹ̀ tó wá yìí, ó ní láti look smart. O láwọn t-shirts, bomb shorts, like short dresses. Kọ́ tí mo ní lélẹ̀ mi. Kọ́ tó ní nìyẹn. Wọ́n má ti worry, a máa ní láti get àwọn short dresses, t-shirts. All right. Ẹ ṣe máa. Jẹ́ kó ṣùgbọ́n ìgboro kìíní yìí náà. Ó láti ra short dresses, shorts, bomb shorts, bomb shorts and t-shirts. Kára fún mo ṣùgbọ́n nonsense tó ní.
Ṣìkẹ́mi tiẹ̀ tí ó ti prepare breakfast mi lẹ́ṣà. Wow, for the mere fact pé ó sọ fún mi pé òun máa jí jáde láàárọ̀ ẹ̀. This is lovely. God bless her for me. Ṣé o. Daddy. Sir, ẹ ká sà. Ẹ má bínú. Ẹ wo Daddy, inú mi ò dùn ni o. Kí ló dé tí inú ò dùn? Kí ló dé? Nípa ọ̀rọ̀ àǹtí mi náà ni àǹtí Tókẹ́. Kí ló ṣe Tókẹ́? Báwo ni àǹtí Tókẹ́ ṣe máa lọ sí ọ̀dọ̀ ọkọ ọ̀rẹ́ wọn? Wọ́n kó lọ ni o. Tí ọ̀rẹ́ wọn náà ti wá lọ sọ́dọ̀ ọkọ wọn. Ibo ló ti ń ṣerú ẹ̀? Ṣé nǹkan ṣe àwọn méjèèjì? Kò yé mi o. Ìgbà tó sọ fún mi mo rò bó kàn ṣeré ni. Mi ṣeré o, wọ́n ti wálé o. So láti ìgbà yẹn kò wálé? Wọ́n ì wálé o. Ọ̀dọ̀ wọn gan mo ti ń bọ̀ báyìí. Wọ́n ì tí wálé. Ìgbà tó sọ fún mi mo rò bí eré ló ń ṣe ni. Kò ń ṣeré o, Daddy kò ń ṣeré. Irú àṣà pálapàla wo ni? Kò yé mi o. Ẹ wò ṣe wá pè. Mo pè wọ́n o, mo ti pè wọ́n pọ̀ wọ́n gbé call. Wọ́n avoid call mi ni. Tókè ò gbé call. Wọ́n gbé call mi. Ṣé nǹkan tó ń sọ fún mi yìí ó dẹ̀ lójú pé kò wálé? Kò wálé. Ṣé lóòótọ́ ni gbogbo nǹkan tó ń sọ fún mi? Lóòótọ́ ni bí a kẹ́ pè wọ́n kẹ́ bá wọn sọ̀rọ̀. Níbo náà ti ń ṣerú nǹkan báyìí? Daddy kò yé mi náà. Wọ́n exchange. Ṣé transfer la fẹ́ gbìyànjú àbí gbìyànjú? Ọ̀dà kò sí problem. Fọ́pá rẹ̀ balẹ̀ o. Èmi máa wá. Mo mọ̀ pé tó bá rí kọ́ọ̀tì tèmi. Kápẹ́ntì ò ní fi yín yọ̀ṣù. Bá kẹ́ pè wọ́n. Á gbé kọ́ọ̀lù ti tèmi. Màá wá bá sọ bàbá bá ọ̀rọ̀. Ìyẹn máa bẹ́ tà o. Lọ fọ́pá balẹ̀. Ẹgbọ́n náà ń bò láyé lọ. Nǹkan tá a rí kó kò bọ́ ẹ̀ bọ̀ kò bọ́. Nǹkan míì ló ń mú ṣe. Kí ló lọ ń gbà lé ọ̀dọ̀ ọkọ rẹ̀? Kí ló lọ ń gbà ìyẹn náà fi lé ọkọ ẹ̀ lẹ̀ ó wá sọ́dọ̀ ọkọ ti tẹ̀wọ̀n? Sọ fẹ́ exchange ọkọ ni àbí? Èmi ò tiẹ̀ mọ̀. Mi mọ̀ nǹkan tó ń bá kiri o. Ọ̀dà kò burú. Gbogbo àníyànjú láìpẹ́. Wọlé. Bó lẹ ń lọ báyìí? Mo fẹ́ sáré dọ́dọ̀ rẹ̀ bẹ̀rẹ̀. Okay sir. Má bọ̀. Kò sí wàhálà. Fọkàn ẹ balẹ̀. Ṣebí wèrè ọ̀pẹ ni tí ń wò lónìí náà ni. Kò sí èmi mọ̀kàn látán. Èmi ọjọ́ téèyàn bá ti ná onígbèsè ọjọ́ náà ni ó sanwó rẹ̀. Èmi ni lórí èlò. Lórí 70,000 ni kò sí nǹkan tí mi lè ṣe. Uncle mi. Èṣù gangan ni ọba wa yanjú ẹ̀. Uncle. A gbọ́wọ́ Ọlọ́run kó mẹ́ má ti sọ kú mo bínú lọ́wọ́. 70,000 ni torí 70,000 kò sí ní tí ń lè ṣe. Mo lè pààyàn má sì lọ ṣẹ̀wọ̀n torí 70,000 ọ̀run yàtọ̀ sẹ́wọ̀n ẹni tí ń bẹ lẹ́wọ̀n ayé lọ́wọ́ ẹni tó lọ ọ̀run ti kú tiẹ̀ yẹn. Báwo rí lẹ́yìn náà yanjú ẹ̀. Uncle. Sọ̀rọ̀ kò sọ̀rọ̀. Uncle. Ó sáré pé mò ń bínú lọ́wọ́. Ó ti dá lásìkò tí wọn náà dé àsìkò tí mò ń bọ́ èlé ló dé. Ìgbà wo ni mo ti pè ọ́? Ìgbà wo ló tó ń bọ̀? Uncle mo busy ni mo ń ṣe one or two things ni. Obi dẹ̀ yẹ ṣe tọ́nà rẹ̀ ń sáré bọ̀. Ọ̀dà mo rere lẹ́sẹ̀ rẹ̀. Anyway ká má fi ọ̀pá pọ̀lọpọ̀lọ máa ń pa ọ̀pọ̀lọ. Ìyàwó ẹ̀ ńkọ́? Ó wà. Mo lọ wà. Nǹkan tẹ́ ń sọ òye mi. Kò lè yí ọ. Báwo ló ṣe fẹ́ yí ọ? Ṣé bó pọ̀ nílé mi? O rò pé mi ọmọ ti ń lọ. Àbí? Torí mo ti kọlà ẹni tó bá kọlà ojú àgọ̀lẹ̀ máa fi wò wọ́n kéjì ẹ̀lẹ́ máa fọ̀kọlà pè náà. Àbí o rò pé bóyá àwòdì òkèrè ó rò para lè ríhun. Ìwà mú ìyàwó rẹ̀ ó gbé lọ́dọ̀ rẹ̀. Ọ̀rẹ́ náà mú ìyàwó tiẹ̀ ó gbé wá sọ́dọ̀ rẹ̀ kí lẹ̀ fi wọ́n ṣe. Uncle nǹkan tẹ́ ń ro bó ṣe rí kọ́ yẹn. Báwo ló ṣe rí? Ṣe rí health ọ̀rẹ́ mi ló wà involved ní orí nǹkan tó wà nílẹ̀ yìí so mo dẹ̀ ń try láti help her out ni. Kí ló dé? Abẹ́ wàá rí nǹkan ẹ̀ torí. Ẹ̀yin náà rí. Ọmọ àná ló pè mí ni. Ẹ ti wá involve ẹ wá ẹ change ìyàwó. Àwọn ọmọ àti ọmọ báyé jẹ gan ni o. Ṣé ọmọ wo bọ́ọ̀lù?
ẹ mọ̀ pé máa ń wo bọ́ọ̀lù àti kékeré. Dáadáa sọ́rẹ́ tí bá ti wo bọ́ọ̀lù ọ̀tà tẹ́tẹ́ torí bọ́ọ̀lù ó dùn mọ́ yóò máa gbé gogo yóò máa gbé òfàtú níbi títí ń ṣèyún náà yóò padà di pẹ́ ń fi ìyàwó ta tẹ́tẹ́ jẹ́wọ́ fún mi ṣó o ti fọmọ ọlọ́mọ ta tẹ́tẹ́. uncle mo ti sọ fún yín health ọ̀rẹ́ mi ló wà involved and besides ọ̀rẹ́. irọ́ yẹn ọ̀jọ́ra wọn ẹ ti ṣe papọ̀ mọ́ ẹ̀ẹ́chẹ́ǹjì ìyàwó là ń sọ yìí ẹ ti ó dúró báyìí ẹ mú ìyàwó ẹ̀ẹ́chẹ́ǹjì kí ló ṣe jọra wọn wọ́n ń gbé wọ́n sílé ẹ̀yìn ìbọn wọ́n ń gbé ìyàwó ẹ̀ ń tafà sókè ó ṣe jọra wọn kí ló ṣẹlẹ̀ wọ́n ń tẹ̀mí ọ̀sọ̀ fún rẹ̀ asọ̀rọ̀ sẹ́ni mí ń gbọ́dọ̀ sọ̀rọ̀ dànù èmi ló lórí ẹbí torí nínú ẹbí yìí nísìn èmi ló lórí ọba ni mí mo sì bá lórí ohun gbogbo báyìí tí wọ́n bá ń pọ̀ ọbẹ̀ ẹbí rẹ̀ lọ́la mọ̀ ń bọ̀ lẹ́yìn láàárọ̀ ọ̀la lọ mú ìyàwó kíyàwó kó wà nílé ẹ̀kọ́ dáná jẹ mi láàárọ̀ ọ̀la tí ń bá dé. ọkùn wọn ṣe kínní lamẹ́ríkà náà. ara yìí dẹ̀ bá amẹ́ríkà ló kọjá rẹ̀ amẹ́ríkà ń hùwàkiwà tamẹ́ríkà bá tiẹ̀ wá ń ṣe ìwà amẹ́ríkà nù amẹ́ríkà gọ̀ òrí bá amẹ́ríkà tí wọ́n máa ṣe bí adé gólóbà ṣé wọ́n pé nu àwa ò lè àwọn ọmọ Yorùbá làwà àwa ò lè fi àṣàrà dáadáa ká fi máa ṣe ìyàwó ẹ̀ mo gbọ́dọ̀ bá nílò là fáìnà. ọ̀nkú. gbọdúró lẹ́yìn máa fọkàn gbá ọ torí inú ń bí mi. ẹ wá ẹ fi ní sílẹ̀ ọ̀nkú. mo ti gbọ́ dúró lẹ́yìn bí n bá ní fọkàn. And the things we do down the sky, oh, kini won't be this swap. What's the meaning of swap? This got me thinking of life, oh, and the things we do down the sky, oh, kini won't be this swap. What's the meaning of swap? Yeah, this got me thinking of life. Hello there. We do down the sky, oh, Yes. She will trust me. Right. Okay. Talk to you later. Bye. Ọ̀rẹ́, ṣé mo kó òun ọ̀rọ̀ ọ̀gbọ́n bíi ti báwo? Johnson kan ló ń bá sọ̀rọ̀. Of course. How many times mo fẹ́ sọ fún ẹ pé bọ̀bọ́ yìí ò ní ẹ fi ṣe nǹkan kan? Ṣórí àwọn tó wá láti abroad yẹn, gold digger ni wọ́n, irọ́ náà máa ń pa. Please now think about it. Jọ̀ọ́ náà bọ̀bọ́ yìí ò ní ẹ fi ṣe anything. Oh, Babe. Ìwọ gan ló yẹ kí n béèrè lọ́wọ́ ẹ pé ṣé o ní nǹkan ẹ̀mí tó fẹ́ gbà lọ́rọ̀ yìí ni? Mo sọ fún ẹ mo ní mo nífẹ̀ẹ́ ni. love? Yes! I love him so please. Jọ̀ọ́ nítorí Ọlọ́run o. Tí o bá fẹ́ kí n kun ẹ lábùkún, má bá mi sọ̀rọ̀ nípa ẹ̀ mọ́ láíláí. As in don't talk about it again. Babe, you're talking about love, yeah. Hey babes, kí ló ṣẹlẹ̀? Ọ̀rẹ́ ẹ ni kò bá sọ̀rọ̀. Because láti ìgbà tí mo ti introduce Johnson sí, mi ò ti like ẹ. I don't know what her problem is. Ẹ rí nǹkan tí mo rí. As in, babe, understand na bọ̀bọ́ yóò fẹ́ fẹ́. Why you like this? Díẹ̀ náà. Èèyàn lẹ́yìn tó ń fẹ́ nìyẹn wàá dẹ̀ filẹ̀ fún. Time ti lọ ẹ jẹ́ ká máa lọ jàre. Ayọ̀ mi yóò bó finú wénú ò tẹ́ tán màdìyàdé o wá gbà mí yé wá gbà mí lọ́wọ́ ọmọ ènìyàn ayé lé àní ọmọ aráyé lé o wá gbà mí lọ́wọ́. Ọ̀gá stop ẹ ẹ stop ẹ ọ̀gá. Ṣẹ́kí kémi stop ẹ̀. Ṣẹ́kí. Kí ló dé? Èmi máa ní. Ọ̀gá ẹ stop ẹ má. Mi ò like ẹ. Ọ̀gá mi ò like ẹ. Ṣẹ́kí kí ni ìpọ̀? Ṣẹ́kí. Ọ̀gá ẹ stop ẹ. Báwo ni? Dáadáa ni o. Ṣọ́ọ̀rẹ́ mi wọ̀n ni. Kò tí ì dì. Kò tí ì padà sílé láti jọ ẹ̀. Bẹ́ẹ̀ni. Okay, anyway, ta làwọn? Ọmọ ọ̀dọ̀ tá a ṣiṣẹ́ gbà. Ọmọ ọ̀dọ̀. Ọmọ ọ̀dọ̀ tẹ́ ṣẹ̀ṣẹ̀ gbà. Oh, I see. Ó dàbọ̀. Tí ó bá dáàbò ńkọ́ nínú ilé mi a máa ṣe ẹsẹ̀ chọ́chọ́chọ́chọ́ máa fojú kọ̀ọ̀kan tí ó kàn.
ọ̀rẹ́ mi ṣe bí wọ́n ni mò ń bẹ̀ látàárọ̀ ó de ìjọ yá mi lówó yìí náà tó máa fi di next week mo máa dá padà fún ẹ ìjọ nítorí Ọlọ́run. mo ní mi ò lówó tí mo fẹ́ yá ẹ owó kí ni kò sówó kankan lọ́wọ́ mi tí mo fẹ́ yá ẹ èmi ò gbé mi ò ní kọ́bọ̀ tí mo fẹ́ yá ẹ. ọ̀rẹ́ mi báwo ló ṣe ń ṣe báyìí láàrin èmi àti ẹ ó mọ̀ pé ó wà lọ́wọ́ ẹ̀ náà ṣé bó ṣẹ̀ṣẹ̀ gbàjọ kan ni. ó ṣẹ̀ṣẹ̀ gbàjọ ìgbà tí mo wá gbàjọ ṣé mo nǹkan tí mo fẹ́ fowó mi ṣe ni. ṣàánú mi yá mi má dá padà fún ẹ. má dààmú ara ọ̀rẹ́ mi èmi ò lówó tí mo fẹ́ yá ẹ and also kí ló fẹ́ fowó ṣe ṣebí bọ̀bọ̀ John yẹn náà ló fẹ́ yá owó tó tún fẹ́ lọ kó fún èmi o as a person èmi ò ní owó tí mo fẹ́ fún ẹ ṣó ti gbọ́. ọ̀rẹ́ mi ní parọ́ John mo fẹ́ kówó fún mi tó fẹ́ fi owó yẹn round out ni ó ní dẹ̀ fowó school ní jọ nítorí Ọlọ́run yá mi má fún ẹ ọ̀rẹ́ mi jọ nítorí Ọlọ́run. ó fẹ́ fowó round out better nǹkan tí mo expect láti gbọ́ lẹ́mẹ̀ John need owó found out ìwọ wà ń bì báyìí òun hustle fún John kóun lè lọ school at the end of the day tó bá parí school tán á lò sínú level òun èmi ò ní owó kankan o tó bá jẹ́ lórí pé kò lè wá owó kó fún John èmi ò gbé mi sọ́lá mi ò ní dem ṣìṣì tí mo fẹ́ yá ẹ. ọ̀rẹ́ mi dúró mi tó dé yẹn John tèmi kọ́ kò lè ever irú wa bẹ́ẹ̀ sí àwa gàmẹ́ta wá ní pé òun ò mọ̀ lórí. ọ̀rẹ́ mi wọ́n sọ jàre ṣe wà pa bébì mi. kí ló ṣe é kí ló ṣe ojú ẹ. jọ ọ̀rẹ́ mi torí Ọlọ́run fọlọ́run bá bẹ̀ yá mi ní 5,000 naira mo máa dá padà fún ẹ. kí yẹn 5,000 tó dẹ̀ mọ̀ pé kò sówó lọ́wọ́ mi tó bá gbé mi báyìí tó bá gbé mi jùlẹ̀ kọ́bọ̀ ò lè rí ṣe bọ́ọ̀rẹ́ ẹ lówó ó ṣẹ̀ṣẹ̀ gbàjọ́ nínú ayé ọ̀rẹ́ ẹ̀ náà. ṣé wọ́n mọ pílánì mi tí mo fi gbowó ni and also tó bá jẹ́ lórí pé owó tó fẹ́ lọ kó fún John èmi ò ní kọ́bọ̀ tí mo lè yá. ń gbọ́ John ló tún fẹ́ kówó fún ìwọ bébì yìí ọkùnrin kan wà ní school ìwọ wà ń bíbá ẹ̀ ò ń ṣiṣẹ́ ó wá ń kówó fún ṣòro ti pé last 2 weeks ó sì send owó sí owó yẹn ó yá ni o ìsìn o tún fẹ́ send owó sí àánú ẹ ò ṣe mí kí ló tó ṣe jára ẹ mẹ́. báwo lè ṣe báyìí mo ní kí o bá mi báyọ̀ sọ̀rọ̀ o tún dá o fẹ́ máa dákọ̀rọ̀ ni àbí báwo tẹ́ bá wọn pẹ́ lè yá mi ẹ má yá mi àbí kí ló dé. bébì ẹ bára yín sọ̀rọ̀ tẹ́ bá ṣe máa bára yín sọ. kí ni ṣe bó ti lóun máa fún ẹ padà tí ò bá wá fún ẹ gbogbo àwọn ọmọ tí wàá ṣe. ẹ̀yin pípọ̀ yìí máa fọ́ ni ṣó ti gbàgbé pé títa ríro ni mo fi ń dájọ́ yẹn so kémi máa hustle kóun máa lọ kówó fọkùnrin tó bá kan tọ́ọ̀nù tiẹ̀ kó gbá gbogbo ẹ̀ kó má ní plan for future ẹ̀ láìpẹ́ yìí bí tẹ́ bá jọ sọ sí ọlọ́run àbá yín yanjú ẹ̀ lámì kàn kóró ni. ọlọ́run abẹ́ ṣe ṣùgbọ́n ìyàwó jọ. bí pé ibẹ̀ náà ni ṣé búbà ló ń gbé ẹ bọ̀ ó ti wà lójú máàpù ó ti sẹ́ǹdẹ̀ sí ó dẹ̀ máa tẹ̀lé máàpù àdúgbò máa wọlé ara ẹ̀sẹ̀ tó bá ti débi báyìí wọ́kọ̀ bèrè private bar wọn ibẹ̀ làwà títí tó máa fi débẹ̀ má pè mí ṣó ti gbọ́. Pẹ̀lú tí àbúrò mi bá ti dé wá máa jáde tán lé so trust me. Trust me, baby. Yeah, so drink up when she find the show, you know, so this one she okay. I'm alright. You wanna go? You good? Ẹ má tẹ̀ ọ̀rẹ́ Uncle Johnson. Ẹ mọ̀ kan. Sherry, Uncle Johnson. Ẹ̀rù ò bà wá o. Bẹ́ẹ̀ sì náà yà wá ò já. A wà fún yín lẹ́ẹ̀ni ni all through. Àjọ máa ṣe fàájì yẹn ni o. Kò sí problem, wọ́n wà lé fún yín. Ẹ dẹ̀ wá gbọ́ Uncle Johnson. Èmi fẹ́ rí yín privately. Mo fẹ́ ká jọ sọ̀rọ̀ one on one. Bẹ́ẹ̀ni. Fèyí? Rárá o. Kí ló ṣẹlẹ̀? Yẹn lèmi ò fẹ́ o. Kò sọ̀rọ̀ ẹ̀yìn o. Ó ṣe máa lọ fẹ́ rí bébì mi privately. Who does that? Mi ò lè rí wọn ni. No, mi ò fẹ́. Mi ò like ẹ o. Ṣé o rò bí ọmọ fẹ́ máa jẹ nǹkan ẹni? I don't like it. Má ronú bẹ́ẹ̀ yẹn náà. Ẹ ṣe sùúrù ẹ má sọ díjà ṣe ti yẹ àǹfẹ̀yìn anything tó bá fẹ́ sọ fún mi náà ó lè sọ wájú bébì mi nù. Wọ́n ò ní láti rí mi privately tó bá sọ fún mi kan mo máa sọ fún. Ṣé ìtàn ẹ̀yìn máa sọ fún. So anything tó bá fẹ́ sọ wájú ẹ̀ ń tì. Àti gbọ́ yín o. So ṣe ẹ jọ̀ọ́ since náà ti sọ pé tó bá ti kúrò bí báyìí a ṣe lọ síbò ní ẹjọ́ tó rẹ lọ èmi ò fẹ́ pẹ́ lọlé. Ní kíni? O máa pẹ́ lọlé o má jẹ́ kí n tọ́ aago kéékèèké la máa délé lé ní 1 2 3 4 táyì tá a máa délé ní rẹ̀ tètè prepare mind ẹ o. ẹnu o
love you, come. So ẹ ṣe fàájì o, ẹ ti gbọ́ ẹ ṣe Yes, fàájì o. baby. We'll stay together. Àwọn tó gbọ́ ìyàn gbogbo alájọ wa ó di ọjọ́ kan náà wọn lólé. Let's go. Dáàmì. Àbúrò mi. Ọ̀pọ̀ jókòó. That's my younger sister. Thank you. Kí ló wá dé náà tó fọ pé mi tó ń pè mí náà kọ́ ló ti dé nílẹ̀. Ọ̀nà yẹn ò tiẹ̀ yí sí àtọ̀. Baby, Yeah? may I have a stick? Oh, sure. So Bímpé, kí ni nǹkan tí o fẹ́ mu? Ìyá mi mo ṣe wà ókè o. Barman! Kò sí o máa mú nǹkan náà, kí ló ṣe? Ìyá mi ni mo wà ókè. Mo jẹ́ sọ fún ẹ, tábà anípẹ́kọ̀ mi, a máa lọ síbò, a máa change location, a máa wà all right. Ẹ jẹ́ kí n rí yín. Ó wà very important. àní kí lẹ fẹ́ sọ ní ayé dà gan-an takọtabo ọ̀rọ̀ yìí kan yín gbọ̀ngbọ̀n ẹ̀sùn mọ́ bí kẹwàá gbọ́rọ̀ mi kẹ́ lè kọ́gbọ́n kò ló lé ayé rẹ pẹ̀lú ọgbọ́n àtòyé. tó ń fíìmù kí ni wọ́n pè ní swap. Ṣé kò sí tó ní o fẹ́ rí mi? Ọba fún ọ̀wá jẹ́ mẹ́rin nínú kí ló ṣẹlẹ̀? Báwo ni? Ṣé nǹkan tẹ́ pè mí pé kí n wá rí lélẹ̀? Ẹ wo bẹ́ẹ̀ ṣe kó àdúrà obìnrin jọ síbẹ̀ yẹn. Ẹ lè sọ pé wálé wá má rí. Ṣé wá má rí lélẹ̀? Ojú ẹ̀ rí bíi ti báwo, kí ló ń sọ? Àwọn ọmọ obìnrin mélòó náà ló wá bẹ́ẹ̀ tó ń pariwo tó lè sọ bẹ́ẹ̀ kínní. Wá jẹ́ kí n sọ fún ẹ o, tí òun bá fẹ́ marry, yóò gbọ́dọ̀ mọ àwọn obìnrin tí wọ́n fẹ́ fẹ́. Torí ẹ lè ṣe kóbìnrin sílẹ̀. Obìnrin wo lákó kí ló ń sọ meet and greet láṣà at least mo ní láti mọ̀ wọ́n náà, ṣé tí n bá mọ̀ ọmọ kan fẹ́ fẹ́ wọn ni? Ẹ̀gbọ́n mi. Àwọn ṣe bẹ́ẹ̀ o. Ẹ̀gbọ́n mi, àwọn ìwà yìí kẹ́ tó travel tí ì fi sílẹ̀ náà. Ìwà wo ló ń sọ? Àwọn ìwà kẹ́ máa kóbìnrin káàkiri yìí náà ni. Ṣé mò ń kóbìnrin náà ni? Ìkó kọ̀ọ̀kan mélòó náà ni wọ́n tó ẹyin tí ó kàn ń kàrámọ̀ ni. A ní kẹ́ ẹ má rí ẹ mú ẹyọ kan. Oh my God, sórí èèyàn tó bá rí ẹ ń sìn wá rò bí ọmọ gidi kan ni ẹ. Òun náà kọ́ ló kó gbó tàtú sára ẹ ni. Ìwọ jẹ́ yàn gidi. Ok, mi ò kí ṣe èèyàn gidi. Ṣé èèyàn gidi ló ṣe? Mi kì í ṣe èèyàn gidi. Òun jọ́ọ̀jì. Ok, torí pé mo kó tà ti sọ̀rọ̀ ló ṣe ní lè ṣe kó àdúrà àwọn ọmọ tó tó bẹ́ẹ̀ tó pọ̀ tó Mo bẹ́ẹ̀. jẹ́ sọ fún ẹ̀ṣẹ̀ tiwọ́ nìyẹn, tèmi ṣe. O wà lè wá máa form saint fún mi sìn. Torí pé mo kàn sọ yí pé. Ọ̀rọ̀ yẹn pọ̀ jù. Ojú ẹnu ẹ lọ wo má wá spoil fún mi pẹ̀lú ìmọ̀ àtàwọn ọmọ alálùbáríkà tàjọ wà nílé yẹn. Ṣó ti gbọ́? Tó bá mọ̀ pé o lè stand ẹ̀ máa lọ lé. Ṣó ti gbọ́? Kò jù bẹ́ẹ̀ lọ. Ok, mi ò kí ń ṣe ọmọ alálùbáríkà lẹ́sàn. Ṣó báyìí ni? Wo màá rí ẹ níta o. Ẹ̀gbọ́n mi. Wo pè mí lórí fóònù. Ẹ̀gbọ́n mi. Ìgbà tí block ẹ ṣá. Block ẹ dànù. Tóbi ilé mi ní rẹ̀ tàbí advice ẹ̀gbọ́n mi lẹ́ sọ fún mi yẹn. Kò sí problem ẹ máa bá mi lé pẹ̀lú àwọn ọmọ ṣíkìrì ìdí tẹ́ kó jọ. Ojú ṣe mọ́tò yìí báyìí nísinsìnyí. Usman! Ó la fẹ́ gbà ṣé wọ́n jà wọ́n ní. Wàhálà òun ló bá. Àbúlórí burúkú làwọn ilé. Mọ́tò tí mo. Madam! Ẹ̀wọ̀n ń wẹ̀rẹ̀ rẹ̀ gbé mọ́tò kúrò ní títì. Ìjọ ẹ má bínú. Ṣé bẹ́ẹ̀ sí? Èwo lórí burúkú èwo ń wèrè. Kí ló ṣẹlẹ̀ ń bí báyìí? Kí ló dé? Ẹni pàṣẹ kọjá ẹni, ẹ̀ẹ́dẹ̀ gbé mọ́tò yìí kúrò ní báyìí. Ẹ jọ̀ọ́ àǹtí ẹ má bínú. Mo ṣe jáde inú compound nísinsìnyí, mo tẹ̀mí dẹ̀ takú síta. Like I'm confused. You are confused. Ó ṣe ni wà confused. Ìgbà tó ń gbẹ́rù nọ́nsẹ̀nsì yìí. Ṣé lè ti ẹ̀jọ́ mọ́tò ni? Mọ́tò gidi lélẹ̀. Ṣebí mọ́tò lélẹ̀ tá gbé kúrò lé wa. Tó ṣiṣẹ́ débi báyìí. Tó bá jẹ́ pé ẹ lọ sọ́jà ni, tẹ fi owó yín tẹ kàbá tẹ lọ sọ́jà tẹ lọ ra mọ́tò ni. Mọ́tò yìí ò ní dákú. Pangolo ni ìgbà tó bá ní kó fẹ́yàn gidi tó máa ra nǹkan gidi fún wọn nílé fẹ́ wọn mechanic lásán lẹ máa fẹ́ òun ló jẹ́ kó gbé refurbish car fún yín tó jẹ́ pé wá gbé sí títì tó wá ń dákú tó ń constitute nuisance bíbá tó ń block àwọn táwọn ò lè kọjá. Excuse you, ta ló lo refurbish car bíbá yìí? Etí ẹ̀ di ni pé mo ṣe jáde inú compound car mi dẹ̀ break down wájú ilé mi etí ẹ̀ di ni. Ó tún sọ ìbò àbí ó fi òpó gbọ́ ìbò àbí má sọ fún ẹ pé àwọn agbó gbọ́ ìbò. You know what? Sórí àwọn ọmọ tí ò bá lẹ́kọ̀ọ́ àwọn ọmọ tí ò lẹ́kọ̀ọ́ tí wọ́n kọ́ láti ilé ibi ìbàyìí láti máa kọ́ àwa dẹ̀ ni Ọlọ́run fi ṣe pàṣán nílé ayé ìta máa nà ní ta máa treat fọkọ̀fin ta máa kọ́ yín sísè ọ̀ sí ọkọ̀ tó bá jẹ́ kékeré yìí mẹ́rin olórí burúkú ti lẹ́yìn ìṣòro mẹ́rin. Má kú ọ, ọlọ́sí.
What? Lady! What? In fact, Oga, video yẹn ti lọ viral gan all over social media for the past 1 hour. Tẹ́ bá rí comment àwọn èèyàn lórí ẹ̀ kò dára rárá o. But Oga, ó yẹ kẹ́ lè bá madam sọ̀rọ̀ náà. Kí ló ní? You can go. Sorry, sir. Okay, sir. Thank you, sir. I said. Kí ló mọ̀ tó kẹ́ ṣe yìí tó lọ? Kí ni gbogbo pàlàpàlà yìí? Mo ní kí wọ́n bẹ́ẹ̀ kó lè kọ́ṣọ́ lẹ̀. Ó ń jẹ́ ara àgbọ̀ nínú ọtí, kí ni gbogbo ilé ìtòlú ọ̀dọ́? Mo láti pè é. Ó ta àkókò, ta ló lè tú? Ó ta àkókò, ìta àkókò. Tonight, kéré jù. Abati pussy abuke. That's fine. All right. Let's make payments. Okay. All right. Johnson. Oh my goodness! Okay. It's a lie. It's okay. Look at you. Come on, that's not been good. You won't come. Hi. Mo ti pe gbogbo nọ́mbà ẹ kò lọ. Tí mo ṣe dé Nàìjíríà mo ṣe ń pè mo ti pè ẹ́ pa kí ló dé? Mo change number. Wow. Wow. Like seriously. Good to see you. Oh, good to see you. But you look good. Tókẹ́. Kí ló ṣẹlẹ̀? Ó ṣẹlẹ̀. Oh, sọ fún mi kò sí. Oh. Mo change number. No. Àmọ́ ò bá ti send message now. Social media wà ń bẹ̀. Mo try láti get you see it, but I couldn't. But good to see you. You're looking good as always. Thank you. Come And on. you too. Sorry. Hi, move on. Let me get your number. Oh, what's up, bro? Let me get your number. Tókẹ́, nǹkan tí mò ń bí ẹni kò dá mi lóhùn. Pẹ̀lú nǹkan tí mo rí yẹn, nǹkan kan wà láàrin wa àti bọ̀bọ́ yẹn. And I demand an answer. Bọ̀dé, ó ń ṣe ẹni tí mo lè parọ́ fún un. Sórí bọ̀bọ̀ torí yẹn, ex mi. Sorry, babe. Ìkọ̀kan wà tí mi ò really like. Yeah. The fact that tabajọ wà, èmi nìkan ni máa mọ̀ nǹkan. O ò mọ anything. Mo dẹ̀ feel pé tí mi bá mọ nǹkan tí mo wà level yìí, yẹ kí wọn náà mọ nǹkan kó bá mi level yìí, so reasoning ni màá tiẹ̀ á lè papọ̀. But reasoning mi wà okay. Yeah, and level tí mo wà yìí náà, ó perfect. Kò di dandan kí n mu nǹkan tó ń mu yìí kí n tó wà ní level. O reasoning náà wà okay, jẹ́ sọ fún ẹ. Torí náà nǹkan mi tẹ́lẹ̀ pé mi máa sọ, mo máa expect pé reply tó máa fún mi yẹ kó jọ wà on the same level, but reply máa ń wà báyìí, èmi á wà báyìí. So kò ń balance. Inú mo dẹ̀ fẹ́ kó balance. And let me tell you, ṣòrí tí ọkọ bá mú nǹkan, tí aya náà mú nǹkan, táwọn méjì bá jọ fẹ́ ní nǹkan pọ̀, náà tó bá fẹ́ ní sex, ó máa ń dùn yàtọ̀. I tell you, torí gbogbo ara máa ṣe jẹmjẹm ni, torí wọ́n ti wà on the same level. You know, look at your comedy. Mo pé mi ò mú rí and. Ọjọ́ kan náà nìyẹn bẹ̀rẹ̀, babe. Just take some. Okay, just a little. Just check out the job. Really, that is really you my bad girl. My whole number to check over money. Just take a little. Just take a little. The smell, me ò like Babe, it. just a little. Ṣòrí tó yẹ bójú yẹn jẹ́ gangan ni. Ṣé o like ẹ rẹ? Kí ni? Ó ti dùn mọ́. Ojú mi láwọn.
ọ̀kẹ́rẹ́ tábàní jìnnà a ò rí ibi tó ti fòdó bilẹ̀ jẹun wàmúwàmúwàmú yé wàmúwàmúwàmú yé àní kí lẹ fẹ́ sọ́ni ayé dà gan-an takotabo ọ̀rọ̀ yìí kan yín gbọ̀ngàn ẹ̀sùn máa bí kẹwàá gbọ́dọ̀ mi kẹ́ lè kọ́gbọ́n olólè ayé rẹ pẹ̀lú ọgbọ́n àtòyá. ẹ̀gbọ́n mi bọ̀dá mi. Kí ló dé tẹ́ ṣí gbogbo ilẹ̀kùn lélẹ̀ báyìí bọ̀dá mi? Kí ló dé tẹ́ ṣe báyìí? Sista Tókẹ́. So ẹ̀yin náà ti mọ́ tí yó. Tẹ́gbọ́n mi ò tí ì fẹ́ yín sílé lẹ ti ń ṣe gbogbo ìwà báyìí. Tọ́ni wá fẹ́ yín sílé ńkọ́? Báwo lè ṣe fẹ́ bá ọmọ tẹ́ bá bí báwo lè ṣe fẹ́ bá wí? Ẹ̀gbọ́n mi. A ti wá jàrá báyìí láì fún yín pátápátá. Mi ti ẹ̀ believe gbogbo nǹkan ẹ̀tẹ̀yìn náà. Ẹ̀yin tí mo tẹ̀ tún believe pé yàn gidi tún ni yín. Ẹ tún ń wùwà báyìí ẹ mọ tí yóò báyìí. Ẹ má wọrí ẹ má wọrí dáadáa. Ẹ̀sọ́ ẹ continue. Ṣé ti gbọ́ pẹ̀lú láìfù wèrè tẹjọ́ live yìí. Àtẹ̀yìn náà ẹ má jí ẹ má bá mi. Ṣé fẹ́ sọ pé ẹ ya wèrè léèyàn? Oh. Tí wọ́n bá sọ wípé ọ̀dọ̀ rẹ̀ ni màá fi ṣe ibùjókòó ayọ̀ lẹ́nu, màá nírò ni. Torí ẹni tẹ́mi àti ẹjọ́ wà yẹn, ìfẹ́ tó ní sí mi nílé ayé yìí, ó pọ̀ débi pé mi ò rí nǹkan tí mo lè fi comprehend. Johnson torí yẹn, ìfẹ́ tí mo ní sí kò tó ìtò òun ní sí mi. Deep. Sure, ó deep gan. Ó wá ń gbà ládùúrà pé tí mo bá tún ayé yìí wá, tí mo bá padà sí ayé yìí, òun ló máa wù mí pé kí n fi ṣadé orí. Kó jí ọkọ mi. Okay, you need to come off it. Ayé yẹn ti lọ. Àdèmọ̀ bóyá ayé mi wà mọ́ lẹ́yìn ilé. Ọ̀rẹ́ mi tó fẹ́ náà, he's not a bad person now. Yeah, we understand that he's too official, but he's not a bad person. He's a good man. So, ó ti fẹ́, ó ti dọ́kọ̀ ẹ̀ náà. So, yẹ ká gbàgbé ọ̀rọ̀ next life or life before. Don't worry, everything will be fine. Amen. Jẹ́ a máa lọ. Gbà mí lọ́wọ́ ọmọ ènìyàn ayé lé àní ọmọ aráyé lé òun wá gbà mí lọ́wọ́ ọmọ ènìyàn. Ṣèyí kí ló tó fẹ́ fi dání olúléwu náà? Kí ló kàn ẹ́? Báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí? Tí mo yọ̀ bá ṣẹlẹ̀ torí ẹ̀ lọ́ máa dálé o. Mo ń sọ tèmi fún ẹ o. Ìpìlẹ̀ jẹ́ kàn dá lórí mi. Ó dá mo ti gbọ́. Ṣé nǹkan tó ń ṣe dá ni? Mo ti gbọ́. Ó dà pé nǹkan tí mò ń sọ òye yín, ọ̀rọ̀ yín yé mi, bẹ́ẹ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé mi ì lè ráyè, bẹ́ẹ̀ tí bá lè ní sùúrù di weekend yẹn wà òkè. Ó ti tán tẹ́ bá sì lè dúró di weekend. Ẹ jẹ́ n pè yín padà.
Honey, ó sọ fún mi pé ó ń bọ̀ náà. Mo ní láti fún ẹ ní time tí n bá fẹ́ wá sínú ilé mi. No, má get me wrong, nǹkan tí mo mí kan nìyẹn pé as in tó bá yẹ pé o fẹ́ kúrò níbi tó wàá pè mí bóyá mo wà tí ìbá sílé ńkọ́. Màá pè é kí n tó wá sílé mi. Tó bá tiẹ̀ jáde gan, ṣé mi ò ní spẹ́kì láti wọnú ilé mi? No, dúró. Ṣé ó ní nǹkan tó ń hide? Bíi kí ni? Èmi ò mọ̀. Òun náà mo ṣe ń béèrè lọ́wọ́ ẹ̀. No, má ronú bẹ́ẹ̀ yẹn. O mọ̀ pé nǹkan tó yẹ kí n máa ṣe bẹ́ẹ̀ yẹn ni pé on the norms náà tó bá jáde. Even though tó bá fẹ́ lọ ra nǹkan tà, wàá pè mí, wàá sọ fún mi. Mo dẹ̀ dédé rí ẹ, ó surprise mi pé ó pè mí. Mo dẹ̀ ti dé nìyẹn. Ṣìkẹ́mi nǹkan. As you can see, ó tún àìsí pé kò sí ara ló ti jáde. Okay. Mo kàn wá sílé ni, mo wá mú nǹkan nílé tí mo fẹ́ mú lọ sí shop lọ́la. Oh, okay, that's good. Then let's go now. Let's go inside. Oh, God. So about everything. Fine. So about the business. Wow. Ṣìkẹ́mi máa tún lè ṣe dáadáa. Nice one. Nice one. Sorry, man. Baby. Yes. My resume pass office ní àárọ̀ Monday. Wow. Ó já sí pé mo lè máa kó padà wá sínú ilé mi. Yes, of course. Olúwa ṣeun. Thank God. Baby, mo ti miss ẹ kan. O miss me. Yes, of course. Kí ló miss lára? What mo miss ń pa ẹ̀? Ṣé kí n má pa fún ẹ? Wàhálà kankan ni mo miss. Wàhálà? Wàhálà tó máa ń fún nínú ilé tó máa ń ṣe nínú ilé yìí náà. Nìkan? Yes, now. O miss gbogbo. It's not like that. Ó ti sú mi. Ọ̀rẹ́ mi, calm down. Gbogbo ẹkú tó ń sun ẹ̀kọ́ ló yẹ kó máa ṣe ń sìn náà. Ọ̀rẹ́ mi, ó yá mú fóònù ẹ̀ kó tún nọ́mbà ẹ̀ try. Mo ti pè látàrọ̀ kó píkọ́ mi. Try nọ́mbà ẹ̀ ṣùgbọ́n ó yá jọ. Please. Kò píkẹ́. Okay. Ṣé àwọn relative ẹ̀ wò mọ any of them? O mọ anybody mọ bọ̀bọ̀ ẹ̀? Bí a kà tẹ̀ ní ká lọ bẹ̀, ká lọ bá wọn ká sọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ fún wọn. Kí ló ní mo sọ? Mi ò mọ̀yàn kankan pẹ̀lú John. O mọ̀yàn kankan pẹ̀lú John? Ha! Wàhálà ti dé o, wàhálà ṣẹlẹ̀. Mo ló ti fẹ́ mọ̀yàn kankan pẹ̀lú John. Ládùúrú bí mo ṣe wọ̀nà ẹ títí. O ò gbọ́. Tó bá ti wá jẹ́ pé o ò tí ì lóyún sí ṣebí kò bá bẹ́tà. Bó nísìn ó ti pẹ́ fún ẹ. Àmọ́ bó a ṣe fẹ́ ṣọ̀rọ̀ ẹ, àmọ́ nǹkan tá a tẹ̀ fẹ́ ṣe sí. Because ẹni tó fún ẹ lóyún, o ò rí pé, o ò rí bí get in touch pẹ̀lú ẹ̀, o ò mọ relative ẹ̀ kankan, kò sí in fact, owó tó yẹ kó tún fi plan rẹ̀, ó ti gba everything tán lọ́wọ́ ẹ̀. Why are you talking like this? Like how? Ṣé bọ́ọ̀rẹ̀ wa ni? Okay, jẹ́ ká gbà bọ́ọ̀rẹ̀ wa ti ṣe mistake. Ṣebí ó yẹ ká jẹ́ strength ẹ̀ ni? Àwa ló yẹ ká máa pay tẹ̀ gbogbo ọ̀rọ̀ tó ń sọ yìí kó ló yẹ kó máa sọ. Ibùkọ́ ni next now. Kí ni kí n pay tẹ̀ fún? Ó jẹ́ fi tọ̀rẹ́ ẹ̀ kọ́ gbọ́n. Ẹ kúlẹ̀ o, ẹ̀yin ladies. Lady! Ṣé wà? Àwa pa ọ̀ṣẹ́ ìwọ̀n wà fà. Mo wà okay, kí ló ṣọpẹ́ wá ìtọ́jú ẹ̀ rí báyìí? Nǹkan tó ṣe ọpẹ́ bó ṣe wà yìí, ó ṣí ọmọ orí ẹ̀ gan ṣí sọnù. Ọpẹ́ tẹ̀ ń wò bó ṣe jókòó yìí, oyún ti wà lára ẹ̀. Oyún ta ló fún lóyún? Ẹ mọ̀ bọ̀bọ̀ John ta máa ń sọ fún ti máa ń advice ẹ̀ táyé mi àtọ̀rẹ́ mi ta máa ń advice ẹ̀ pé kó dẹ̀yìn lẹ́yìn bọ̀bọ̀ yẹn ló fún lóyún. The funnest part ni pé láti bí ìjẹta ló ti ń pe bọ̀bọ̀ tó fún lóyún yẹn bọ̀bọ̀ yẹn ò gbé kọ́, kò mọ whereabout, in fact kò mọ bó ṣe fẹ́ get in touch pẹ̀lú bọ̀bọ̀ yẹn. Ọpẹ́ báwo ló ṣe jẹ́? Lady B, boyfriend mi ni. Látìgbà tí mo ti sọ fún pé mo ti lóyún, látìgbà yẹn ni mo ti ń pe kọ́ọ̀lẹ̀ kó pìkẹ́. Mo ti lọ sórí WhatsApp, mo ti lọ bá sọ̀rọ̀, ó kàn ń kà ní kó reply messages mi. Ọpẹ́ ẹ̀yin ladies yìí pẹ̀lú mo ṣe máa advice yín tó lórí iṣẹ́ tá à ń ṣe pé ẹ gbọ́dọ̀ fall in love kẹ má jẹ́ kọkùnrin take advantage of you náà ó ti ṣẹlẹ̀ ń sìn kí ló fẹ́ ṣe sí.
anyway ó ti ṣẹlẹ̀ má dá nǹkan ẹran. sórí ìwọ Ọlọ́run má jẹ́ kẹ́nu ẹ kó báyìí ṣé ọ̀rẹ́ gidi la máa pè wọ yìí gbogbo èébú ṣé nǹkan tó yẹ kó máa ṣe fọ́mọ yìí ń ṣe èèyàn burúkú lẹ́yìn. Instead of kó fún the best advice ló ń sọ pé kínní gbogbo pẹ́tì yìí kọ́ ni ọ̀rẹ́ kan o. Bàbá Johnson ló ń bọ̀ yàbí mọ́tò ẹ̀kọ́ lílé òun náà ni kẹ̀kẹ́ cross òwe mọ́lẹ̀. Aláìgbà ọ̀nà orí náà. Saman, kí ló ṣe ẹ́ náà? Ọ̀nà kan lélẹ̀ ni kí ló tó yín block mi. Okay. What's the meaning of this? Who are you, please? Mo lè bí o máa gbé mọ́tò o máa fò kọjá ni. O ṣe gbé sórí ṣebí Superman yẹn. Mr. Man, o mọ̀ mi rí mi ò mọ̀ rí. Kí ló fa insult? Gbé mọ́tò ẹ̀ kó kọjá, kémi náà lọ ọ̀dẹ̀ insult mi. O lè mọ̀ mi rí. Àbí kọ̀ọ̀kan ni mo rí pẹ̀lú Tókẹ́ ní supermarket the last time. O ti gbà pé mi àti ẹ̀la ìjọ dúró. Babe, ṣé ọmọ máa yín ni? I don't know this man. No wonder. When don't pè any babe. So jigolo tiẹ̀ tún ní ẹ. Hey, enough of your nonsense. Kí ló fa insult? Èyí ò gbọ́dọ̀ má jẹ́ jigolo kó má máa wúru àtún wú yẹn náà. Èmi náà ti rí bẹ́ẹ̀. O ti gbà pé the last time nínú supermarket. Èmi àti Tókẹ́ lórí ìta jọ ń jáde nínú supermarket. And I'm here to warn you. Tókẹ́ is married and happily married. Ṣó ti gbọ́? Stop. Mi ò get introduction ti ìwọ. Like, báwo ni o ṣe jẹ́ sí Tókẹ́? Yes, she's my friend's wife. Bẹ́ẹ̀ni, ọ̀rẹ́ ọkọ ẹni mo jẹ́. So Johnson, stop calling her. Mo wá wọ̀n ẹni o. Mo wá wọ̀n ẹni. Ṣorí tó ṣe sound yẹn, o sound stupid. O sound bí ẹni tí ò níṣẹ́ tó wá ń jà fúnyàn kiri. Ṣé wọ́n jẹ́gẹ́ bí Fẹ́mi Fálànà tó ń jà fúnyàn? Ọ̀rẹ́ ẹ̀ ni mo expect tó máa dúró sí mi níwájú tó máa bá mi sọ̀rọ̀, not you. Are you that jobless? O níṣẹ́ o ní nǹkan tó fẹ́ fi èní ẹ̀ ṣe, o kò fẹ́ waste ẹ̀ lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀. Oh my God. My friend? Yes. No, don't call me your friend. I can't be your friend. You can't even be my friend. I don't mingle with people like you. Look at you. You look hungry. Oh, really? Ṣé o ti jẹun? Oh. O ní láti jẹun kánú o jẹun dàbíyàn tí ayé ń ṣe. Ayé ń ṣe é ni. Wọ́n àtàyè bá ń ṣe má gbé dọ́dọ̀ mi o. Jẹ́ ń sọ fún ẹ. Ní pé òun já fún yàn kan ẹ wà láti ẹni jẹ́ ń sọ fún ẹ sórí Tókẹ́ tó ń sọ̀rọ̀ nípa yìí. Yeah, girlfriend tèmi ni kí tó travel. They break up. So that means she is still my girlfriend. So we better save yourself the stress and get yourself out of this place. Mr. Man, mo wá ibà láti wá wọ̀n ẹni o. The next time tó bá tún pe Tókẹ́, wàá mọ̀ bóyá mi láyé ń ṣe ni àbí wọ ni. Mo sọ fún ẹ. Òun vibrate. Jọ́ tẹ́ ẹ sọ fún ayé ń ṣe. O mọ̀ ni tí ayé bá ṣe yàn ó mọ̀. Sign nípa ayé ti ń ṣe líle. Tó ń vibrate lọ́rọ̀ tó wá pé tó fẹ́ tí bá gbé kí ló fẹ́ ṣe. Kí ló fẹ́ ṣe? Kí ni 100 ẹ fẹ́ ṣe? Kí ló fẹ́ ṣe? Yeah, kí ló 100 ẹ fẹ́ ṣe? Ẹ má lọ náà bá mi fà náà. Just try it the next time. Ṣebí wọn ni Van Dal, wá kó bá mi fà tó bá sọ fún ẹ. Wọlé ìṣá. Túpè kí túpọ̀ kan tó máa ṣe. Wọ́n kéré mélòó rú ẹ̀. See this guy. Àwọn bàbá lọ náà. See this guy. Bọ́ọ̀lù ẹ̀ kó bá mi fà. Mọ́tò ẹ̀ mi start. Come on, get the fuck out of this place. Yẹ kó bá mi fà ni ẹ rí. Babe, orí mi lórí ìdúró, ó dẹ̀ ń bá ànọ́dá ọkùnrin argue lórí ọ̀rọ̀ obìnrin mi. Kí ni gbogbo yẹn náà? No, torí èèyàn tí bọ̀bọ̀ yẹn ń sọ̀rọ̀ nípa yẹn, ó ní kó ṣe jẹ́ oyè. Báwo ló ṣe lè jẹ́? Please. Well, I'm still talking. Ọmọ àwọn èèyàn tí a tún bá sọ̀rọ̀ kémi meet ẹ̀ níta. Ó dá mi ò lọ mọ́. Kó tó bá fẹ́ ṣe kó ṣe mi ò lọ. Ẹni orí lànà tó parí lónìí wò dáadáa. Change is a constant thing. Ẹjọ́ ẹ má lè yan madam ẹjọ́. Kí má lè lọ. Bẹ́ẹ̀ni. O láìkí bíbá. O fẹ́ dúró sí bíbá. O fẹ́ máa gbé inú bíbá. Right? Kí má lè lọ, right? Fine. Now give me 3 good reasons. Just mẹ́ta péré. Tí mi ò ṣe nílé ẹ lọ tó ṣe máa dúró bíbá. Ẹjọ́, èmi náà ti pẹ́ tí mo ti fẹ́ mọ̀ ẹ́. 1. Number 2, ó dùn mọ́ ẹ. Number 3,
ìyàwó kékeré káàbọ̀ o. Ọmọ ọ̀dọ̀ ní ìwọ yìí. Ọmọ ọ̀dọ̀ ló pé rẹ̀ báyìí. Ọmọ ọ̀dọ̀. Ọmọ ọ̀dọ̀ wo ọmọ ọ̀dọ̀ tó dé tí méjì lu tó tún kí ẹrí yìí kan síbí. Ọmọ ọ̀dọ̀ tó wọ irun tó gbé sórí. Hímọ́nì ẹ̀ ló lò sí orí yìí o. Ó wọ aṣọ tó wọ̀. Ó wọ dìsáínà. Ó róró àǹkárá àbádìrẹ tó ti di àkísà kò rò mọ́yà nínú ilé mi ò ń wọ skin. As in you are actually bold. Ibo ni ilé ayé ń lọ gan-an. As in ilé ayé ti wá ṣé tí ilé ayé bá tẹ̀ wá bàjẹ́ ìyẹn ló wá fún ẹ ní effrontery láti tú. As in you are even asking me and telling me you don't want to go. You don't want to go láti ṣe kí ni? No, tell me. Kí ni wọ́n ṣe bí báyìí? Okay, ó fẹ́ wá bá bẹ̀bẹ̀. Ẹ gbà mí ẹ̀yin náà ẹ bá mi dá sí i. Gbà mí ṣó ni dá sí i. Ó mà dá lóhùn oríṣiríṣi ọmọ ọ̀dọ̀ ìwọ ó lè dúró ló sọ fún ẹ yẹn àwa wí tán ṣé ìwọ bá pé ìmọ̀ mi ni ṣé àmọ́ra wa ni ojú mi ló bá àmọ́ra wa ìwọ ó lè dálé ọ̀rẹ́ mi rú yes bẹ́ẹ̀ mo sọ fún ẹ yẹn. Kí ló okay explain to me now kí ni reason. Nítorí pé mo ṣe ń ṣe. Sorry nǹkan ó ti confirm ẹ ó mọ ṣẹ́ṣe iṣẹ́ pẹ́ sí lára ó ti pa mí ó ní ọmọ ṣẹ́ṣe báwo ló ń ṣe ó mọ ṣẹ́ṣe lóòótọ́ ó mọ ṣẹ́ṣe wo ṣẹ́ ó mọ ṣẹ́ṣe ó dùn mọ́ ẹ báwo ló ṣe ń ṣe tó lè sọ fún mi tó lè kó tó ṣe dúró kó ẹ kúrò mi báyìí wọ́n kó ẹ jáde kúrò mi máa ń ná ìwé lórí mi báyìí ó ti dúró bí ó yẹ kó ẹ kó ṣì kúrò lẹ́mi. Madam, tell me what ta ṣe fún yín lẹ́lẹ́. Kì í ṣe typhoid. No, not at all. The pregnancy result is positive. Exactly. Madam, congratulations. Congratulations. Thank you very much. Ẹ máa pẹ́ wá bẹ̀rẹ̀ fún antenatal. Yeah, thank you so much, ẹ ṣé gan. Doctor, ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ ṣe favour kan fún mi. Sure. Mo mọ̀ pé bẹ́ẹ̀ ṣe rí nísìn inú ilé dùn kẹfẹ́ pé ọkọ mi láti share good news yẹn. I want it to be a surprise. Wow, that's good. Ó ní bí mo ṣe fẹ́ gbé kalẹ̀ fún. So ẹ jọ̀ọ́ ẹ máa break news yẹn fún for now. Not at all. Yeah. Thank you very much. You're welcome. Ṣe fẹ́ gbọ́dọ̀ ṣe rí níbi tá a gbọ́dọ̀ dé a máa ṣe sùúrù a máa ṣe ọ̀pọ̀lọpọ̀ sùúrù nítorí àpèjọ wa níbí kò lè dàbí mo dẹ̀ mọ̀ pé ọlọ́run á fún wa lójú àbọ̀rọ̀ mi dúró ẹni a máa fi sùúrù la máa fi yanjú gbogbo ọdún àti. Daddy, gbogbo nǹkan kan ní sùúrù máa ń yanjú. Bẹ́ẹ̀ ni. Almost everything ní sùúrù máa ń yanjú. Okay, ìyá ilé mi yìí ó possible kọ́ wọn kan ṣòfò. Ilé kìrìsìtẹ́nì ló wà lórí ọlọ́run kò sẹ́ni tó máa ṣòfò ní gbogbo ilẹ̀ ìjókòó yìí èmi tí mò ń bá yín sọ̀rọ̀ náà dẹ̀ ní ṣòfò nǹkan tó bá dé ni ó jẹ́ ká mọ̀ má ṣe pé inú ilé mi jọ ó fọlọ́run. Okay sir. Nítorí pé ó jẹ́ Christian house but ó possible kejì jẹ́ ti ṣọ́ ọkọ̀ lé mi. Èso oníṣẹ̀lẹ̀ ń bí nǹkan tó bá wà nínú ẹ̀ ní kò tọ́ jáde and stop all those rubbish. Kò sí wàhálà sà arábìnrin tó jókòó yìí ṣe fẹ́ mọ bóyá jẹ́ sí mi. Mo mọ̀ ṣé bá ọ̀rẹ́ ọmọ mi. Good ó ti lóyún. Kí ló wá burú mi torí òfin lóyún wàá dẹ̀ mọ ọjọ́ ká àbí nǹkan rí nǹkan ayọ̀ ní bàbá mi àbí ẹ̀gbọ́n mi nǹkan ayọ̀ ní apasúnà àwọn èmi bá wà ń bẹ̀ máa wá bá yín kó wọn. Ẹ̀yin lẹ rò pé nǹkan ayọ̀ ni o pọ̀ tí bá máa tún délẹ̀ ibi tó máa já sí ẹ mọ̀ pé nǹkan bàmíjẹ́ ni ẹ jọ̀ọ́ ẹ bá mi béèrè lọ́wọ́ ẹ̀ pé oyún tó wà nínú ẹ̀ yẹn
báwo ló ṣe jẹ́. ẹ̀gbọ́n lẹ̀ bẹ́ẹ̀ o ìgbọ́n fi tẹ́ ẹ̀ ń gbé mi lọ sí òfẹ́ yìí ìyàwó mi oyún tó wà nípò ẹ̀ tóyún pamọ́ ń kùn nígbà tó ń ṣe Màríà ó ló fún nǹkan ẹ lóyún ó dẹ̀ ti. ẹ má jẹ́ wọn bọ́lẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yin ẹ má bọ́lẹ̀ ẹ má jẹ́ ọ bọ́lẹ̀ rárá. ibi tó wà mí lọ kò yé mi. tí ẹ rí bá a ti lọ iná ni ẹ jẹ́ máa lọ ẹ rí i pé mo dákẹ́ yìí sọ̀rọ̀ ẹ jẹ́ ọmọ bá a lọ bẹ́ẹ̀ ẹ jẹ́ kó bí gbólóhùn kan bélépo kélépo ọmọ sí ràn wọ́n ní oyún tó wà nù rẹ ta ló ní dáhùn ṣé tó bá ti sọ̀rọ̀ ó ti tán. Okay, sir. At this point, you need choice. I'll have to talk. Okay. Talk. Actually. No, ọ̀rẹ́ ilé ìkọ́rẹ́ ọ̀rọ̀ actually kíní kan sọ̀rọ̀ gidi kárọ̀ ọ̀rọ̀ ọmọ ni o. Mo máa sọ̀rọ̀. Ẹ jẹ́ kó sọ ọ̀hún. Dáre tẹ̀ ń wò. X mi. Ẹ̀sìn báwo kí ni ẹ̀sìn inú ọ̀rọ̀ tá à ń sọ yìí kò sí ẹ̀sìn inú ọ̀rọ̀ tá à ń sọ yìí ó lọ bẹ̀rẹ̀ ọkọ ní tí mo fẹ́ kó mọ̀ nìyẹn ó náà ló sì bẹ̀rẹ̀ oyún bóò ló ṣe jẹ́. ọ̀nkú ẹ gbá wájú iléèwé kọjá rárá. Ohun tí mò ń try láti sọ ni pé olólùfẹ́ mi tẹ̀lẹ̀ bí mi àti èyí ti fẹ́ra rẹ̀. Oyún bíi ti báwo? Are you asking me that question? No, ṣé ìbéèrè ló béèrè yẹn? Because kò possible kò ẹ kò ń bí mi ní question yẹn ni. No, tell me ṣé tó o bá gbin nǹkan ò ní expect àti kó èrè ni? No, what are you saying? When you were having unprotected you were expected abi. Mo understand the tó ń sọ better. But what? What are you even saying? Can you even listen to yourself? Ìgbà tó mọ̀ pé báyìí ló ṣe máa ṣẹ́jú àbí báyìí ló máa pajú débi panápaná ó ṣe ti ṣe the right thing. Ṣèkẹ́mi, calm down now. No, you don't tell me to calm down. O mọ reason tí mi ṣe ní calm down. Yeah, because ìwọ gangan ti mọ ibi tọ́rọ̀ yìí ti máa já sí and this is not the first time. Ó mọ̀ kó tó máa ṣẹlẹ̀ as usual náà ló yẹ ń sìn. Excuse me? Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Mo sì mọ̀ sọ yìí ẹ̀ náà. Dámiláre, ò ní fẹ́ tẹ́. No, wait. Mo fẹ́ gbọ́ ẹ dáadáa. Mo fẹ́ kí nǹkan tí mo ń sọ kó yé mi dáadáa. Kò lè jẹ́ nǹkan tí mo ń rò. Are you suggesting pé mo tún máa terminate oyún ilé? Ó máa terminate because ó yẹ kí ó wọ́n. Because what? You are evil, you are wicked. Ẹni bí èèyàn ìkà ni ẹ́. Ṣé èmi lè jẹ́ àbúrò ẹ̀? Kò suggest irú nǹkan tó ń sọ yìí. This is not the first time, it's not the second time, this is the third time. Òun ló ṣe dùn lẹ́nu ẹ náà láti sọ as usual. So lẹ́yìn eléyìí then you will tell me that okay ó ti mọ bó ṣe ń kò yẹ kó wá sọ fún mi náà ó yẹ kó ti ṣe bóyá máa ń ṣe. Ṣèkẹ́mi, I promise you will be the last. You know what? Mi ò ní bẹ́ẹ̀ jà. Máa fún ẹ ní option ẹ. Máa fún ẹ ní so it will be your choice. Now read my lips. Tí pé kí n terminate ẹ. Mo kàn kúrò ń bẹ̀. But you have a choice. Tó bá sọ pé o ò ṣe mọ́. Tó bá insist pé kí n terminate ẹ. Mi ò ní force ẹ. But tí n bá wá decide láti terminate ẹ. This will be the last time you will ever see me again. No, kì í ṣe tí kú kì í ṣe tarun. Mi ní pa mi ní para mi. Nǹkan tí mò ń sọ ni pé èmi àti ẹ àtújọ ever fojú rẹ wòra wa mọ́. Oh, really? Wait. So, it's just for you to say yes or no. What's your choice? A ṣì máa terminate náà because mo mọ̀ pé mo ṣe irúṣẹ́ ni. Iṣẹ́ tí mo lè ṣe tẹ́lẹ̀ kò ní ṣe pọ̀ tó gbádùn bẹ́ẹ̀ mo ṣe irúṣẹ́ gidi ni. We need time láti arrange àwọn kankan ó yẹ sìn. Dámiláre. Final answer. Yes, but. Yes, what? A ṣì máa terminate ní the next one ló máa. Thank you. Mo kú o. Ọ̀tọ̀ ẹni ọba mọ bí ọ̀rọ̀ òkú sí òun lọ́tọ̀ ọlọ́rọ̀. Ìgbà tó kù díẹ̀ kémi àti Ìbọ̀dé máa rí ní Dáre tó padà wá báyìí.
Hello? Ṣìkẹ́mi. Ọlọ́run mọ̀ pé ìgbésẹ̀. I love you. Dámiláre, please stop. Ṣé lórí ọ̀rọ̀ yìí náà ló ṣe wà? Dámiláre, mo ti ṣàlàyé fún ẹ pé bàálù tó ti fò olójú sí. Forget about it. Dámiláre, I think I should set the record straight. I'm engaged, about to be married. Wọ́n máa ti ń serious pẹ̀lú ọ̀rọ̀ engage, getting married soon. Wọ́n máa sọ ìlọ́dún tó mọ́ mi lọ́wọ́. So, kí la tó jọ wá fẹ́ máa ṣe kí I don't get. Ìgbà tó mọ̀ kó ìpinnu sí mi náà, ó lè tó wọ́n ṣe báyìí. Òkè tó bá mọ̀ kó ìpinnu sí mi náà, jẹ́ ká yẹn. Kí ni program ẹ lọ́la ṣó free? Ọlá, I'm very much available. Ó sì bí tí mo lọ. Okay, you know what? Mo ń bọ̀ ní side ilé ẹ lọ́la. So, mo máa wá kí ẹ. Ní ọ̀la àbí? Èmi àtọ̀rẹ́ mi ẹjọ́ máa wá. Ibo ni meeting point wa, ibo ni ká ti pàdé? I would text you the address of one eatery tó wà very close síbi tó bá wà. So, we can just sit down and talk. I then introduce ọ̀rẹ́ mi ẹ̀ sí. She's a very beautiful lady. I'm sure you like her. Má wo ni, kò sí nǹkan tó fẹ́ fi ọ̀rẹ́ tí mo fẹ́ meet ṣe ìwọ gangan mo fẹ́ rí. Èmi gangan ló. Dámiláre, we'll see tomorrow. Kọ́lọ̀ ń ṣọ́ wa jù lálọ́. Dámiláre, ó dàbọ̀ o, mò ń drive, ó dàbọ̀, ó ṣé. Bye bye. You go má bínú sí mi. I'm sorry. Though mo mọ̀ pé ojú àpá ò lè dàbí ojú ara. Please forgive me, I'm sorry. Ìwọ gbogbo ni mo fẹ́. Not your friend. You're the one I love. Olúwadámiláre. Yes, ma'am. Èmi ti gbọ́ o, mi ò bínú sí ẹ. Really? Yeah. Regarding pé kí nǹkan kan tó pa èmi àti ẹ pọ̀. I'm sorry. Ìyẹn ò lè ṣẹlẹ̀ mọ́. You just said you forgive me. Yeah, but you know I'm already taken. Dámiláre, má worry. Lénìí gangan ló máa meet ọ̀rẹ́ mi, and I'm sure you will like her. Ọ̀rẹ́ mi. Hey, baby. What's up, darling? What's up, Jerry? How are you? I'm fine. How you doing too? Fine. Wá pẹ́ náà. Wọ́n bínú sí mi. Mo ní kí sáré ṣe wọ́n tó tí kí n tó kúrò nílé mi. Wọ́n bínú rẹ̀. It's okay. You look good. Wow. Thank you. Wow. Mr. Wow. Ṣó máa allow me láti ṣe proper introduction. This is Omotoke Oladipo. Ọ̀rẹ́ mi tí mo ti máa ń sọ̀rọ̀ ìfún ẹni gbogbo ìgbà. It's okay. This is Dámiláre. Hello, baby. In fact, ó ti ròyìn ẹ̀ gan-an fún mi. Èmi náà dẹ̀ ti ń dúró pé mo fẹ́ mọ àwọn ẹwà obìnrin tó kàn ń pariwo tó ń pariwo látọjọ́ ẹ̀. Èmi ń pe ẹ ti ń sọ̀rọ̀ mi kí n tó débi báyìí. Òun náà ni kò sọ nǹkan tá a ti sọ o. Ó yá, kí la sọ o? Òwe Yorùbá ni máa fi dáhùn ìbéèrè mi. Because àwọn Yorùbá sọ wípé olówó ṣọ̀rẹ́ olówó, òtòṣì á máa ṣọ̀rẹ́ òtòṣì. But in this case, ó yàtọ̀ díẹ̀. Arẹwà méjì ń ṣọ̀rẹ́ ara wọn. Òjò pa mí, má ṣe pọ̀ ọ̀rẹ́ mi. Ẹni afẹ́ làmọ̀ tá mẹ́ni tó fẹ́ ni láyé o. Ilé ayé o. Ilé ayé o. Inú bá jẹ́ gbá, ṣé bí mo máa ṣí o? Ìrìn tó wà nù o. Inú ọmọ adarí wúru. Ṣé máa ti kárẹ́? Got me thinking of life. And the things we do down the sky. Kí ni wọ́n ń pè ní swag?
Ṣé ọ̀pọ̀ nǹkan tó ń ṣe yìí ìdájọ́? Kí mo ṣe kí mo ṣe? Ṣé èmi pẹ̀lú ìlú ẹ̀ka jọ wà nílé? Kí wọ́n kọjú sọ, kí mi kọjú sí ìgbà lórí bẹ́ẹ̀dì kan? Ṣé ẹ wà ní problem? Má bínú kí n máa kọjú sí bíbá yìí sí. Nǹkan tí mo mí kan nìyẹn, look here. Ó yẹ kó ti yí ẹ nà. I missed you. Yes, ó yẹ ká jọ wà, ó yẹ kó ti yí ẹ. Báwo ló ṣe máa miss mi gbá tèmi àti ẹjọ́ wọn bí báyìí? Ṣé pé mi lélẹ̀ ìwọ lélẹ̀? Professor, nígbà tí mo sọ yìí, stop that job. Please saying kò yé mi. Ó yẹ kó ti yí ẹ. Ó ní wọ́n bá ti jọ wà, tẹ́lẹ̀ bá ti jọ máa ń ṣe. Wait. Stop it. Stop what? Kó má jẹ́ nǹkan tí mo rò. Kí ni nǹkan tó ń rò? Dámiláre, ìyàwó ọ̀rẹ́ ẹ̀ ni mí nísìn. So báwo ló ṣe máa jẹ́ kí irú ẹ̀mí burúkú bẹ́yẹn, irú èrò burúkú bẹ́yẹn kó wọnú ọkàn ẹ̀? Well, we are humans and ó normal ń gbà mí kí àwọn èrò burúkú kọ̀ọ̀kan kó máa fẹ́ wá. Tó bá ti ń fẹ́ wá ìwọ ló máa fọkàn ẹ̀ tì kúrò. Ó máa ní pé èrò burúkú, ẹ̀mí burúkú kúrò lọ́kàn mi, ó dẹ̀ máa lọ. Ó máa gbọ́kàn ẹ̀ kúrò ń bẹ́ẹ̀ ni. Èrò burúkú kúrò lọ́kàn mi. Ladies and gentlemen, ta ló kọ olórin ló kọ? Fi ẹ́ lẹ̀ jàre, you know pé ex. Ṣé o mọ gbogbo kan tá a ti ṣe together? Ìfẹ́ kó kúrò nínú orí mi. You know when I was young, you know I love you. Ọmọ wa ẹ máa ń ṣe ń gbà wọn. Dámiláre. Bó ṣe máa ń pe orúkọ mi náà ń gbà yẹn ní with a sexy love, I love it. Ẹ wọ́n gbà. Okay, Dámiláre, hold on. I want to get you straight. Okay. Kí ni nǹkan tó fẹ́? Very good question. Give it to me, the deep kiss, touches, that sound. Gbogbo kí ni ẹ ṣe ìrìn ìlú pẹ̀lú ọmọ rẹ̀? Wọ́n ti rí gbogbo ni mo fẹ́, gbogbo ni mo nífẹ̀ẹ́ sí. Yes, baby, omi ìjọ tó ṣe lè ní. Àlejò máa wà báyìí ká máa wúra wá jẹ. I love you, you love you. Ó ti ẹ̀ dá. Ó ti ẹ̀. Ìwà àti ẹ̀ ti fẹ́ lárí. Ó tún wá introduce ẹ̀ sí mi. Tí wàá fi ṣọkọ. Ẹ dákun, á sì tún lè là ẹ̀. Ẹ dákun torí Ọlọ́run. Ṣé ẹ rí ibi tọ́rọ̀ dé yìí? Kò sẹ́ni tó jẹ̀bi o. Ẹni tó jẹ̀bi ọ̀rọ̀ rẹ̀. Ṣé ẹ rí? Ẹni tó bá sì mọ ibi tí ọ̀rọ̀ ó kù sí, òun lọ̀tá ọlọ́rọ̀. Mo pè é nígbà tí ọ̀rọ̀ ìfẹ́ bẹ̀rẹ̀, mo pe ọmọ mi pé ibo ni a ti ń ṣerú eléyìí kẹ́ ẹ máa ṣe pàṣípààrọ̀ ìyàwó. Ó ní à ń ṣe bẹ́ẹ̀ l'Amẹ́ríkà. Àbí téèyàn ọba ṣàdé rí wọ́n sàmọ̀ fi bẹ̀ parọ́ fún yàn nígbà tí ń da Amẹ́ríkà rí ńkọ́. Bí wọ́n bá pọ́ kàn ní à ń tẹ̀sí lọ́rùn nígbà yẹn ò kú rí. Lọ́ní à ń ṣe bẹ́ẹ̀ l'Amẹ́ríkà. Ní bá dákẹ́ bóyá o ti lọ Amẹ́ríkà ò ti dé. Ṣé ebi náà lè báyìí nísìn? Ó dájú ọ lójú báyìí, ọwọ́ méhìn ó méhìn bí ìgbà tó rú ọ lọ. Ẹnìkan kò sí ìwọ ló ṣe ra rẹ̀, àbí? Tẹ́rí gbogbo ẹni tí wọ́n bá sọ ní Ọlábọ̀dé, ìpilẹ̀ṣẹ̀ wọn Alábọ̀dé ní jẹ́ Ọlábọ̀dé, wọ́n kàn yí sí ọlá ní Alábọ̀dé, ó sì gba àbọ̀dé fúnra ẹ̀. Ọ̀nkú mi, oore dẹ̀ ni mo ṣe fún bọ̀bọ̀ yìí o, ẹ ó tẹ̀ ló jẹ mí lógún. Bẹ́ẹ̀ ló ń gọ̀ ló mú ló fún un lóyún. Ọ̀fọ̀lá kàn mí o, má jẹ́ kí n fi nǹkan sí ọ, má fi ẹ̀kú fọ́ọ̀bù ní mímọ dúró tìkára, má fi nǹkan ní ọ̀dà sí ọ̀tọ̀ ọmọ sìn. Ẹjọ́ ẹ má nà lóògùn. O rò pé lílọ tí mo lọ sílé bọ̀dù. Àbí? Ó rò pé kọ̀ọ̀kan ṣẹlẹ̀ láàrin wa. Wàmúwàmúwàmú yé, àníkílẹ̀ fẹ́ sọ̀lẹ̀ ayé dà gan-an. Takọtabo ọ̀rọ̀ yìí kan yín gbọ̀ngbọ̀n. Ẹ̀sùn mọ́ bí kẹwàá gbọ́rọ̀ mi kẹ́ lè kọ́gbọ́n. Kololé ayé rẹ pẹ̀lú ọgbọ́n àtòyé. It's got me thinking of life and the things we do down the sky. Kí ni wọ́n pè ní swap? What's the meaning of swap? It's got me thinking of life and the things we do down the sky. Kí ni wọ́n pè ní swap? What's the meaning of swap? Ọ̀rọ̀ tó ń fi mú ni. Swap, pa, pa, pa. Ṣé ẹ bá ní nǹkan kan kí ló lọ ṣe ń lè mọ̀ ní?
ẹ wo bí ẹ má ti ẹ̀jẹ̀ àfà. ẹ kí ló lọ ṣe ń yẹ abẹ́ rí pé ọmọ ọjà náà lè. ẹ mẹ́jẹ̀ àfà mọ́ sẹ́rẹ́ ní tó gbẹ́ kóòtù ọ̀gbẹ́jì ẹni tó kó sí náà ò sì fara pa ọ̀pẹ́ ní fẹ́lẹ́dùà trade by barter náà là á sì. nígbà tí eléyìí ti mú eléyìí tó ti kún lóyún a lè ní ọyọ yún ẹ̀yin tí ẹlẹ́ẹ̀ṣẹ̀ nǹkan kan ẹ wàá bẹ̀rẹ̀ sí í ṣe nǹkan kan nísìn eléyìí náà yóò mú eléyìí lọ wọ́n mọ̀ lọ fẹ́ra wọn case close yóò mọ̀ fẹ́ ni yóò mọ̀ fẹ́ ni yóò mọ̀ fẹ́ ọmọ yín bẹ́ẹ̀ ni mo sọ àmọ́ ara mi já ara ṣe ń tẹ́lẹ̀ yìí ṣẹ́dá ṣé ń tẹ́lẹ̀ yìí ṣẹ́dá mi kó òsì kó mi àyànjú ẹ̀ lọ́sọ̀ bá ti yá ìyàkuyà ìrẹ́kùnà lè yàn rán yóò mọ̀ fẹ́ ọmọ yín o yóò mọ̀ fẹ́. má ṣe pọ̀ ọ̀rẹ́ mi ẹni afẹ́ làmọ̀ tá mẹ́ni tó fẹ́ ni láyé o ilé ayé o ilé ayé o inú bá jẹ́ gbá ṣe bí má ṣí o ìrìn tó wà nù o inú ọmọ adarí wúru. ìyàwó ẹ̀dẹ̀ like party like fàájì so kí ni reason tí kájẹ́ kó move wá sọ́dọ̀ mi kájọ máa lọ sí party yẹn then I dey ease off the stress. ìwà múyàwó rẹ ó gbé lọ́dọ̀ rẹ ọ̀rẹ́ náà múyàwó tiẹ̀ ó gbé wá sọ́dọ̀ rẹ kí lẹ fi wọ́n ṣe. What's the meaning of swap? Yeah, it's got me thinking of life and the things we do down the sky. Yo, it won't be the swap. What's the meaning of swap? It's got me thinking of life and the things we do down the sky. Yo, it won't be the swap. What's the meaning of swap? Shebi original like Abuke Okere, original out if it doesn't for the be like jamu. Wamu 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 yeah. Wamu 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 ye ani kílẹ̀ fẹ́ sọ ní ayé dà gan-an takọtabo ọ̀rọ̀ yìí kan yín gbọ̀ngbọ̀n ẹ̀sùn mọ́ bí kẹwàá gbọ́dọ̀ mi kẹ́ lè kọ́gbọ́n olólè ayé rẹ pẹ̀lọ́gbọ́n àtòyé. tó ń fi mú o tó ń fi mú